Ẹ káàbọ̀ padà sórí ètò Èjì Òwúrọ̀. Ká wá bẹ̀rẹ̀ báyìí láìpẹ́ yìí ńgbà December máa tán December 2016 a lọ síbi ìgbéyàwó kan tí wọ́n ṣe ní ìlú Èkó. Kódà tírí ìwà ni wọ́n fi ìgbéyàwó ìṣe Tọ̀yìbù àti ìyàwó ẹ̀. Wọ́n kọ́kọ́ ṣe engagement, introduction engagement, ńgbà wọ́n parí ẹ̀ wọ́n ṣe nìka. Lẹ́yìn nìka náà wá tó wá ṣe pàtí gidigidi dálẹ́dálẹ́ gan làá náà fi wà ń bẹ̀ o láti tẹlifíṣọ̀n Orísun. Àmọ́ èyí tó pọ̀ jù ń bẹ̀ náà ẹ sì máa wò lórí ètò wà ń bẹ̀. Àmọ́ mo kàn fẹ́ kí ẹ̀ra wo bí eléyìí ṣe lọ ni à ń padà bọ̀. Ẹ bá mi sọ fún àwọn aráalé nígbà tá wà nínú plane since tẹ̀tẹ̀ tí wọ́n rí bẹ́ẹ̀ ṣe wá ń bọ̀ tẹ́ ń bọ̀ Naija yẹn báwo lẹ ṣe ń feel? Mi ò mọ̀ bí mo ṣe lè sọ but mo wà so many things ló ń gbàrẹ orí mi kọjá. Ṣé good decision ni mò ń take báyìí tí mi ò rí yàn rí. Okay, ìyẹn ni pé ẹ actually rò pé ṣé good decision good step lẹ take ṣá. Last flight yìí pé mo máa káṣọ tuntun ìgbà tí mo wọ last flight mo ń bọ̀ wá sílẹ̀ wọ́n ṣe wọ́n á rò pé ṣé good decision ni mò ń take lọ́wọ́ báyìí. Mi ò rí bèbí rí. Ṣé kìí ṣe pé mo ti wọ one chance but I was just I just give everything to God. Ìgbà tí wọ́n wá pick in airport tí wọ́n rí ṣé wọ́n tijú? Wọ́n tijú kò fi bẹ́ẹ̀ tijú náà. She was so excited nítorí ìgbà tó rí mi hug me. Wow. Then that hug is different from the other hug that I had before. I was like èèyàn lè rí láti bí hug yẹn pé ó ti ń dúró de olólùfẹ́ ẹ̀ tipẹ́. Èmi dẹ̀rẹ̀ èmi náà hug ẹ̀ báyìí ni mo hug nǹkan mi ni mi ò ṣe fi para o. Ó yá bá mi kọrin ìfẹ́ fún ìyàwó yín. Okay. Olómi onítèmi ọ̀rẹ́ mi mo lọ́lùfẹ́ ọdún ṣàlàdání lálá ọ̀run. All right, thank you very much. Now, ẹ bá mi sọ fún àwọn aráalé níbo gan lẹ ti pàdé? A pàdé lórí social media o. Wọ́n ti sọ fún mi o. Wow. So that means lọ́nà kan yìí náà wà in support of blind date. Well, tẹ́ bá kọ́kọ́ bí mi lọ́la kan mà ní rárá. Àmọ́ ọlọ́run kí nìdí? Mi ò nífẹ̀ẹ́ sí irú nǹkan tó jọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ but ẹ mọ̀ tọ́lọ́ bá fẹ́ fi nǹkan wọ̀nyẹn pé iye máa tanra ẹ báyìí ni ó máa ṣe rí. From now on, I can tell you blind date can actually be very nice. Ó lè wà okay. Kí gbogbo àwọn obìnrin tí wọ́n ti máa rí kọ́ lọ tò sórí system. Bẹ́ẹ̀ ni kọ́ lọ tò sórí system ni kọ́ máa ṣe bí yahoo kọ́ jókòó síbi ọmọ arí mágàtà wọn náà. Oh God. Okay, náà ẹ bá mi sọ fún àwọn aráalé. Ìgbà tẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ báwo gan ló ṣe rí? A kò bẹ̀rẹ̀ lórí ọ̀rẹ́ akọ̀ránṣẹ́ ọ̀rẹ́ kakíra lẹ́nu bí a lọ́sẹ̀ 3 àbí 4 ká tún kíra again. A máa sọ̀rọ̀ nípa live olúkálùkù bá ṣe ń ṣe nǹkan wa and support ara wa just as friends. Okay, báwo dẹ̀ ni ṣé o ti ṣe exam ẹ báwo lè exam ẹ ṣé báwo dẹ̀ ni ṣé ẹ sì fẹ́ parí project yín then I was in school so then like that I come ṣọ̀rẹ́ bẹ́ẹ̀ títí and it was just cool.
jẹ́ sọ́kọ àtìyàwó? Bí ẹ̀gbọ́n ni mo jẹ́ sí wọn. Torí tenant wa ni wọ́n and they are wonderful people. Dáàdì wọn jẹ́ èèyàn kan tó dáadáa. Olùfọkànsìn èèyàn ni ó dẹ̀ jẹ́ ẹni tó rẹra ìsílẹ̀ because wọ́n jẹ́ káwọn nítorí ẹni tó bá rẹra ìsílẹ̀ Ọlọ́run máa gbé ga so nítorí ó rẹra ìsílẹ̀ ó easy fáwa náà láti gbà wọ́n mọ́ra. Ẹ bá mi kí ni ìmọ̀ràn yín fún ọkọ àtìyàwó? Kọ́ ṣera wọn lọ́ṣọ̀ọ́ ní ìṣọ̀kan. There should be love between the both of them. Okay? I want the both of them to love themselves. Wọ́n gbọ́dọ̀ ní ìfẹ́ ara wọn. Ìfẹ́ ló wà very very important láàrin àwọn méjèèjì. Nothing but love. When they love themselves, tó bá nífẹ̀ẹ́ ara wọn, kò sí nǹkan kan tó máa come in between the two of them. Ẹ bá mi ṣàdúrà fọ́kọ àtìyàwó ní ṣókí. Ọlọ́run á ṣe ìgbéyàwó wọn ní ìgbéyàwó alálùbáríkà ní gbogbo ọ̀nà. Kí ni nǹkan tẹ́ lè sọ nípa ìgbéyàwó? Ìgbéyàwó jẹ́ nǹkan tí ó dáa gan tí Ọlọ́run fàṣẹ sí pé ká máa ṣe pé tá a bá ń ṣe àlùbáríkà ó máa wọ̀ pé tá a bá ń ṣe á máa pọ̀ sí tí tá a bá ń ṣe á gbádùn ilé ayé tí tá a bá ń ṣe á máa pọ̀ sí irú ẹ̀ náà làwa ń ṣe fún àbúrò mi Ọlọ́run jẹ́ káwọn náà máa pọ̀ sí. Àmì ẹ bá mi ṣàdúrà fún ọkọ àtìyàwó ní ṣókí. Ní ṣókí Ọlọ́run á wà pẹ̀lú wọn Ọlọ́run á kọ́ wọn mọ̀ ṣe gbogbo ibi tí wọ́n bá ń lọ bí wọ́n ṣe fẹ́ bẹ̀rẹ̀ jọ́ọ̀nì wọn torí ìgbéyàwó jọ́ọ̀nì ni Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́ ọmọ alálùbáríkà lọ́lọ́run ó jẹ́ kó bí pẹ̀lú ìdùnnú pẹ̀lú ayọ̀ pẹ̀lú àlàáfíà ni wọ́n fi lo ìgbésí ayé wọn nírọ̀rùn gbogbo ìgbà tí wọ́n bá ti ń gbé papọ̀ Ọlọ́run máa fa àlùbáríkà sí iṣẹ́ wọn iṣẹ́ òòjọ́ wọn ara wọn àwọn ọmọ wọn àti gbogbo tó bá jáde.